بالدين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحابه وسلم عليه. آمين يا الله. Àmín. Akí ìjókòó àwọn àlùfáà wa àgbà. نعم الله حياته. Bàbá wa Al-Ilori. نعم الله حياته. Fadilatu Sheikh Muhammad Juma Adam Abdullah Al-Ilori. نعم الله حياته. Ọlọ́run kí ó wọlá bàbá wa Sheikh Adam. رضي الله تعالى عنه. Ó sì wọlá bàbá wa Mudirul Markaz. حفظه الله ونصره. Ọlọ́run má fi yín sílẹ̀ nígbà kan. آمين. Albarkola ya Nabi wa Muhammad. صلى الله عليه وسلم. Akí kalẹ̀ yín léyìí tí à ń bára wa ní jókòó yìí gẹ́gẹ́ bí ọmọ akéwú ta wà látàná tá a sì kú ọmọ akéwú dòní náà. الحمد لله. Ọlọ́run kọ́ mọ́sáàjì kí a rí yín pẹ́. آمين. Ọlọ́run àwọn ẹni Ọlọ́run. آمين. Ó kí bàbá wa Hamiluna Layl Mudir al-Hali. أدام الله حياته. Bàbá wa Fadilatu Sheikh Abdul Qadir onílé márùn-ún Abdul Qadir. Gbogbo tíra bàbá wa Sheikh Adam tí wọ́n wà láfìláyé gbogbo ẹni ń bẹ lérí tí wọ́n. Èyí ń jẹ́ àmà wípé Sheikh Adam رحمه الله. iṣẹ́ wọn lámì irú èyí tí Ọlọ́run ṣe fún wa fún bàbá wa onílé márùn-ún yìí Markaz nìkan náà ló ṣerú ẹ̀ fún kò ṣe fún bòmí ìmáláyé إن شاء الله. آمين. tọ́ra àrí méjì rẹ̀ ẹyọ kan tarí náà ni. رحمه الله. So lábẹ́ ń ṣàdúrà kọ́lọ́run má tètè jí wọ́n tètè kú. آمين يا الله. Kọ́lọ́run ó sì jẹ́ kí irú wọn pọ̀ sí dáadáa. آمين. آمين. Inú àwọn nǹkan tó ń wá tó máa kéwú gbìyànjú rẹ̀ ẹ jẹ́ kí n máa rí Mudiru Haruna Rashid ẹ wá lè di wọn ẹ máa yóò dábàá wọ́n tó wá di wọn àwọn kọ́ọ̀sìmù náà tó wá di Mudiru Haruna Rashid. أكرم الله. Àá أكرم الله. èyí tọ́lọ̀ ń ṣe fárájú onílé márùn-ún حياكم الله. ọkọ̀ jẹ́ agbéyẹ̀ ń wálé àmú rẹ̀ yọ ya wèrè. ما شاء الله. Wàláhì Ọlọ́run ló mọ bó ti ṣe báwọn ẹni Ọlọ́run ti parí ẹ̀sìn wọn la. Nọ́mbà 10 tó ń wá lérí fídì ní bàbá wọn lè márùn. الله أكبر. Àwa fẹ́ràn yín púpọ̀ a sì tán lára yín torí ìfẹ́ bàbá alágége lára yín kò láfijọ kò láfiwé الحمد لله. kọ́dẹ̀ ẹ̀kọ́ kú ما شاء àwa الله. náà kọ́ ò asáyìn ni ẹ gbọ́ ما شاء الله. life contract la ní fún bàbá wa Sheikh Adam. حياكم الله. Wàláhì bó ti rírun èyí ṣe mujamala àwọn náà rí pa ń ṣiṣẹ́ rẹ̀ èyí sọ̀rọ̀ pa ń fa hàn wí lásán ẹlòmínú yàrá ni ó ti máa sọ àmọ́ tá a bá wọ kan rẹ̀ tárí kọ́kàn rẹ̀ da àwọn àgbẹ̀ síbi ayà pé laysa alal a'ma haraju wàlá alal a'raji wàlá alal maridi òun ò lè kojú ẹnu rẹ̀ àmọ́ ń sọ fáwọn tá à ń kojú ẹ̀ pé bọ́ọ̀zọ̀ ń sọpọ́tì wa bàbá wọn lè márùn Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ó ṣe yín آمين. wọn láwọn ẹni Ọlọ́run. Dr. Alfa wa gbà alábìdún kọlọ mọ́sàájì kí a rí yín pẹ́ آمين. àwọn ni wọ́n ṣe àrùdù tíra yìí ó sì dùn máa wà bẹ́ẹ̀ ti ṣàlàyé gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá ṣàlàyé tíra gbọ́dọ̀ mọ́ òye gbàlàyé tíra fáláì màkà yọkàn máa ní péèjì àkọ́kọ́ ntọ́wà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ka صدق وقدر. péèjì ẹ̀kejì ntọ́wà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ka péèjì ẹ̀kẹta ntọ́wà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ka orí báàbù kan bẹ̀ tọ́ sọ̀rọ̀ oyin lẹ́ẹ̀ka yọ wá tì wá lọ pé a lẹ́ẹ̀ka àwọn òun gan fún rẹ ò ní sọ ti ń bẹ̀ ń bẹ̀ fún wa ká lè fi tètè gbọ́ yín gbà tá a bá ń kà Ọlọ́run ní kí ẹ máa padà sí ibú. آمين. Àlùfáà wa máa ń fa lóòtí ẹsẹ̀ púpọ̀ ní gbogbo ìgbà èmi àtàfà máa ń fa lóòtí kì í sọ̀rọ̀ pé bàbá alágége lọ́yẹ̀sẹ̀ gbé wa pàdé kọ́ a ti ń bẹ pẹ̀lú ẹ̀ nísìnyí ó lé ní 25 years kọ́lá àjọ máa lè gbá bọ́ọ̀lù ní ìyá táwà ń gbé mú ní ọ̀nà kìíní bẹ̀ ń gbà náà àwọn bàálù tí ma bọ́ọ̀lù gbájè mi lọ
ege lẹ́rìhùn má di máa ń fà lójì akí alfa wa gbà Ahlan wa sahlan. àbá wa gbà dúà gbà ọmọ bàbá lágége Adamallahu hayatahu. ọlọ́run mọ́sàájì àríyé pẹ́ Àmín. ọláyà nẹ́bùwá Muhammad Sallallahu alayhi wa sallam. ọ̀rẹ́ mi alfa wa Sheikh Ahmad Tijani ọlọ́run má fi yín lẹ̀ Àmín. tí wọ́n ti tẹ̀lé ra wa nù wọ́n kí bàbá wa bàbá lágége ní kalẹ̀ Masha Allah. ọlọ́run jẹ́ àríyé pẹ́ àbá àṣẹ́wù ọwọ́ náà rí ọlọ́run ò ní fi yín lẹ̀ Àmín. ayé wọn dájú wọn jòkó wọn ní ẹ máa bọ̀ wá bàbá mudiru ń kí ní ojú ẹ̀gbá ẹ̀rọ akẹ́bá wa fi wọ́n sáàyè wọn bàbá wọn lè márùn-ún Bàbá nọ́mbà ló jílẹ̀ ń kí lọ́wọ́. bọ́ọ̀lù lẹ́rí wọn Àwọn tó bẹ̀ gẹ́gẹ́. la ilaha illallah Muhammad Rasulullah. nǹkan méjìlá àjọ máa ń ṣe ń gbà náà àjọ máa ń play bọ́ọ̀lù àtijọ́ máa fi sá nọ́mbà 10 ni nọ́mbà ló ti ń gbà wọn ní gé gbogbo yóò kílẹ̀ gbogbo fídì ní ojú sí náà ìrò ojú sí 10 òun náà a defensive lè mí 10 òun náà nọ́mbà ló ti sì ń gbá nìsín náà Alhamdulillah. block 4 mọ́sálẹ̀ lọ́hùn lè mí mú lọ́wọ́ a sì jọ máa fínsà ni bàbá gbágbá tán á jòkó á fínsà ẹ̀wù wa ti nífẹ̀ẹ́ ara wa láti gbà wọn nígbà tá a tún wá pàdé àwọn mí bẹ́ẹ̀ tá a nífẹ̀ẹ́ ara wa tẹ́lẹ̀ nígbà náà àmọ́ ń gbọ́ dùn ní àsìnbí wọn wà àwọn náà sìnbí àwa náà wà Allahu akbar. àwa fẹ́ ríra wa ńgbà ọlọ́run tún ní a pàdé pẹ̀lú Sheikh Mamba lójí ọlọ́run tún ní a jọ pàdé lọ́dọ̀ bàbá lágége Alhamdulillah. àwa fi bọ́ọ̀lù lé àgbá bọ́ọ̀lù mọ́ àwa wà lérí fíìdì Sheikh Adam Alhamdulillah. ọlọ́run ní jẹ́ ń bá padà sí ibú Àmín. ọlá àwọn ẹni ọlọ́run Àmín. àfáwa Lisanul Lisanul Ajdad Ọmọlábí. ọlọ́run ní jẹ́ ń bá padà sí ibú Àmín. bàbá wa Khalifa ní Nahadọ̀ Habibullah. ọlọ́run bá wa sàlékún dáadáa yìí Àmín. bàbá Mudir Khalifa àwọn kan náà ni alfa wa gbà Haruna Rashid Adamallahu hayatahu wa dawlatahu. ọlọ́run ò ní fi yé kalẹ̀ ńgbà kan Àmín. ọlá àfẹ́ bàbá lágége Àmín. àwọn kan tó dọ̀tá tí wọn náà nítorí bàbá lágége Haruna Rashid sí lóhun òkíà bẹ́ẹ̀ tí ń sọ tá sí náà lọ́lọ́run sì ń tún ṣe é sí Alhamdulillah. ọlọ́run ò ní dá yín dúró Àmín. bẹ́ẹ̀ bá fẹ́ máa bí sí Ádámù péyàn bí ò péyàn ọ̀dọ̀ Haruna Rashid ni ẹ lọ Masha Allah. sí àwọn kan nítorí pé táwọn bá ń polongo sí Ádámù àti Mudiru àwọn tí ó fáwọn lówó ò ní fáwọn lówó mọ́ ọ̀dá fún yín tẹ́lẹ̀ ni ọmọ pé sí Ádámù gan lọ́jáwó ni bí bàbá lágége tó ní ti wà yí nìsín àwọn tí ọlọ́run èyí sábà ṣe bẹ́ẹ̀ lọ́ndà já àfà níyà yín káàfà ọ jẹ́ legend ọ wá jẹ́ transformer téèyàn ọba ti fi wùyàn lásán ayé ó sì máa wùyàn Èèyàn jẹ́ producer, ó tún wá jẹ́ promoter. ó jẹ́ producer ó tún jẹ́ promoter bàbá lágége ni bàbá lágége gan lọ́kọ́ Alfa Haruna Rashid ń kéwù sí Ádámù kọ́ lọ́kọ́ wọn àmọ́ kéwù sí Ádámù ni wọ́n kọ́ wọn Alhamdulillah. àmọ́ bàbá lágége tún ní masnu'iya Mudiru tún ní iná ní Alfa Haruna Rashid bàbá lágége náà ọdún tá a wà yín nísìnyí fún bàbá lágége ọwọ́n jẹ́ Amun Nasr wal Fath wal Bahja was Surur ẹ̀rí bàbá lágége ṣe jòkó ń jò ní bàbá ń lè márùn bàbá wa ń jòkó wọn gbogbo àwọn ọmọ bí wọ́n ti dára pé iṣẹ́ tèmi náà sì rè iṣẹ́ ti bàbá mi níjọ́ tí gbàṣẹ bàbá mi àwọn production bàbá mi ni wọ́n pilẹ̀ pẹ̀lú mi gbogbo wọn ti wá dàgbà àwọn náà wá jòkó bàbá lágége wá ní ẹ̀yẹn jòkó ẹjẹ́ àwo ntàwa náà jọ ṣe ntàwa náà jọ produce ẹjẹ́ àwo gbogbo àbá sàrújí wá jòkó àbá Bashar àbá wa rí ibi àti gbogbo àwọn àbá wa jínífẹ́sì gbogbo wọn wá jòkó wọn wo production bàbá lágége tòní Alhamdulillah. bá ń wí pé àwọn nǹkan ní Mudiru òṣìṣẹ́ ẹ má jẹ́ àdàmú ara wa wọ́n mọ̀ pé Mudiru ṣiṣẹ́ iṣẹ́ wọn náà ní bí wọn nú ni torí wọn ò rò pé wọn ò rí ṣe Alfa Haruna Rashid ọlọ́run ní jẹ́ ń bá padà sí ibú Àmín. àbá wa èwo tún ní àbá wa èwo ní àlè yìí kí lọ wá gbé wá fún mi yìí nísìnyí lágbà lọ́wọ́ mi náà Láì tẹ̀rọ àríjẹ́. sọ́wọ́n tí ń sọ̀rọ̀ àbí Alfa wa ọ̀rọ̀ rẹ̀ wá dáa jákó méjì sákò lẹ́ẹ̀kan náà kákó sẹ́nu lẹ́ẹ̀kan náà bọ́ba sì yín ókè ni Alfa wa Imamu Kanda Adamallahu hayatahu.
ọmọ baba lágége ọmọ baba lágòdì ọ̀nà ìmọ̀ padà síbú Alfa wa Abdul Hakim ọmọ baba wa Iléwu ọmọ baba wa lágége Alhamdulillah. Alfa wa Sheikh Ahmad Tijani orí nǹkan báwọn mìíràn súnmù ẹ bá fẹ́ máa ń pa bá àti pín ogún ọwọ́n nú àfa tó mọ̀ àwọn èèyàn yà lọ́bẹ̀ dáadáa mọ́ àmọ́ nú ẹni tọ́lọ̀ ń bùn lẹ́bùn rẹ̀ tó máa lójú máa lẹ́yìn Alfa wa Sheikh Ahmad Tijani lójókòó wọn bàbá wa lókè Agodi lọ́kọ̀ wọn ọlọ́run jẹ́ Alfa wa dúà gbà bàbá ṣé Adama náà ló ní wá bàbá ọlọ́rẹ̀ nu gbogbo ẹ̀yà Alfa wa àwa padà sọ́dọ̀ Alfa wa afọ́gọ̀ Sheikh Abdulrasheed Al-Muqaddam Al-Khalifa ìmúbọ̀ wá dùn lónìí ọlọ́run ní jẹ́ máa padà sí ibú àwọn tó tán lára ìfẹ́ babalágége nu àtà àwọn tó fọmọ wọn sí ọ̀dọ̀ babalágége ọlọ́run ní jẹ́ máa padà sí ibú baba Khalifa ní Budu Ẹ̀gbá baba Mudir Dr. Yasin Suleiman ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ọjọ́ tá a bá lè ṣe wá sí lọ́tí àbí Budu Ẹ̀gbá àbí káràkárà bẹ̀ tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ wọ́n wá kọ́dà níwá sí tọ́jọ́ pè mí àti wọn pọ̀ wọ́n sì gba máìkì wọ́n wá ṣàdúrà fún mi wọ́n ládùúrà táwọn ṣe wá ṣe wá sí àwọn òní ṣe wá sí nǹkan kan kí wọ́n ń pọ́nlé lára wa Sheikh Adamu ni wọ́n ń pọ́nlé babalágége wọ́n ń pọ́nlé ọlọ́run jẹ́ lu àyè náà pẹ́ alibarikola àwọn ẹni ọlọ́run ọlá Muhammad Rasulullah bàbá wa àwọn àlùfáà wa níkàlẹ̀ ẹ dákun torí ọlọ́run torí àsìkò wọn fà ná Muhammad bẹ̀yìn ẹ ṣàforíjì fún mi Dr. Musa bàbá wa Amidi níyàyé akí àwọn náà Dr. Musa alábẹ́rẹ́ akí wọn Al-Imam Ahmadu Ambali ọlọ́run jẹ́ àríyìn pé Sheikh Al-Abrad Alfa wa Sabura mo ti kí wọn àbá wa orúkọ mi ni ọlọ́run ní fi yílẹ̀ àtàlfà àti gbogbo ẹ̀yìn àfà ẹ̀ má bínú àtàwọn ọmọ kéwú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àbá wa Sheikh Ibrahim Suleiman mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì bá wọn tó bí yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Kí ló jẹ́ ń bá yín dúpẹ́ bọ́lọ̀ wọn bá fi ń tẹ́ẹ̀sì hàn yín èyí tí bàbá yín ẹ máa wù mí bọ́lúwa ọba fi ń tẹ́ẹ̀sì hàn yín ẹlòmíì kéwú ọlọ́run ojúwe ọ̀nà tí ó nà sí fún bọ́lọ́run ọba bọ́nà tẹ́ nà kéwú sí hàn yín tí ó sì fi bẹ́ẹ̀ yín náà ti rí hàn yín èyí tí bàbá yín ṣe kalẹ̀ tí Khalifa mú lọ́wọ́ òun náà lẹ́ẹ̀ma bá a dùn Mudiru yìí sì pé méjì Khalifa yìí sì pé méjì ibòmí ń bẹ wọ́n ya Mudiru lọ́tọ̀ wọ́n ya Khalifa lọ́tọ̀ ọgbọ́ kọ́kọ́ ọmọ fi bínú wọn ni wọ́n jẹ́ Khalifa wọ́n jẹ́ Mudiru àmọ́ bí nǹkan bá ti tó nǹkan gidi Mudiru ẹyọ kan náà ni wọ́n máa jẹ́ Khalifa bàbá wa yìí ni Khalifa àwọn náà ni Mudiru nígbà ọlọ́run wá fọ́nà tí yín náà hàn yín inú èyí tó fi hàn yín òun lọ gbẹ̀yìn dín náà dọ̀ níyà yìí ẹ jẹ́ pé rí nǹkan fi máa yín ṣe Alhamdulillah. tí bàbá tó bí yín wọ́n sì mú yín òun lọ́wọ́ ẹ̀ sì fi bẹ́ẹ̀ lẹ̀ ọwọ́ ajé kí ẹni ọ jẹ́ Khalifa bàbá tí yín pẹ̀lú bẹ́yìn náà ti nímà tẹ́ ní gbogbo nǹkan tẹ́yìn náà máa ń tẹ́ lé fi sààyè náà ẹ bá wọn dùn ún àbí kẹ́yìn máa retí kó kù ń bẹ̀ kẹ́yìn ọbọ̀ bẹ̀ àárín yẹn dáa ọwọ́ ajé àwọn náà ó lè jòkó ń jọ nǹkan yín dé mo bá yín dúpẹ́ yín lọ́dọ̀ Ọlọ́run pé àrí Khalifa bàbá yín níbi tíra yín ẹlẹ́ẹ̀kejì ń bẹ mo bá yín dúpẹ́ àwọn tó bí yín wọ́n jẹ́ àfáà wọ́n jẹ́ onímímà wọn ò bí aláìmọ̀ kankalẹ̀ Alhamdulillah. èyí ò jẹ́ àmọ̀ yìí pé ìmọ̀pọ̀ nù lé yín bàbá jẹ́ pé ẹlẹ́gẹ̀rú ẹ̀fì díbẹ̀ òun ni Khalifa wa ẹ̀ níláyè dúró yín àyíntọ́rọ ilé àmọ́ bá wọn yanjú ẹ̀ àmọ́ àlífà yẹ àmọ́rúlì àmù tí bàbá tó bí yín tiẹ̀ wá lò fáwọn kẹ́ni wọn pọ̀ ń bẹ̀ púpọ̀ wọn ò ní fún wa wọn yẹ fún yẹn ní nǹkan nulẹ̀ àwọn náà sì bínú kẹ àwọn náà ò ní bínú sí Ọlọ́run ṣàánú bàbá tó bí yín látara ìfẹ́ Sheikh Adam Alhamdulillah. Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀
Àmín. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ìmọ̀ nǹkan kan ni tọ́já pé ọkọlà sí ọkàn òǹkálùkù lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yọkọ̀ọ̀kan àìrí ìmọ̀ lára àyàtọ̀ bá jòkó bẹ́ẹ̀ tí jòkó yìí ní sin àlérí ìmọ̀ lára yìí àhálà á fi dá mímọ̀ mà ẹni Ọlọ́run bá fẹ́ fún un pé yóò fún un ní mímọ̀ yóò wá fún un láhán tí ọmọ bí gbé jáde ẹni tí ó bá láhán yóò wá ní kálámù ẹlòmíì ní kálámù dáadáa àmọ́ ń tọ́kọ̀ ní ẹjọ́ kà Lákòdé. ó sì máa kọ lóòótọ́ o abáníkásó dodo ọ̀rọ̀ ọmọ akọ lóòótọ́ a máa pẹ́kọ́ lámù ẹ̀ lá àmọ́ ẹgbẹ́ fún pẹ́ọ́kà yọ ni ẹni kọ́ mọ̀ kọ́ bá mi kà yọ ẹsẹ̀ gbé fẹ́ lómi tí ó bá kà ní Ọlọ́run yọ̀ǹda fún ẹlòmíì wá nímà ìmọ̀ta fún kọ́dọ̀ ọmọ tí ó rà á ṣe àmọ́ tó bá fẹ́ lòun níta kò ní dá lóhùn àfikọ́ ẹ̀tẹ̀ sí tí ó rà kó wò kò ní hafiza kò ní dákìrà kò ní àrídà gbogbo agbára mẹ́tẹ̀ẹ̀ta àfún àmọ́ máa kọ kalẹ̀ ẹlòmíì wá máa kọ ó sì máa ṣàlàyé òun nìkan ní òye kò ní yá wọn mi yọ máa pèsè abẹ́ ẹ̀gbọ́sẹ́ ṣé máa wà lójú ọ̀nà ṣé ẹ̀dẹ̀ ń gbọ́ ni à ń gbọ́ tọ́ba wa parí wọn ní gbogbo ohun tó wí kọ́dà àgbọ̀kàn yìí. Fòhóm àbí kò ní fóòm àbí fóòmù Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ìmúkó wa ní àṣìyà tiẹ̀ mo fún wọn lẹ́yọ̀kan yìí àbá mi makéwù ààbùn lẹ́bùn kò lè ṣe wáàsí ẹlòmíì máa wáàsí ṣe kọ̀ makéwù àmọ́ ń tó ń tí ẹ̀ ń tọ́ makéwù tí ò lè ṣe wáàsí ń tó ń bá kọ́ kalẹ̀ wọ́n ságbé fún kó sì ṣàlàyé ẹ̀ fún pé báyìí ní ìtumọ̀ ẹ̀ ìwọ̀n fi mílẹ̀ ẹ̀dá mi dáa ṣé ìtumọ̀ ẹ̀ rèé ṣé báyìí wọ́n ti rí ẹtú wọ́n ti tú ṣé báyìí náà ni ẹ fi yókù lẹ̀ ẹni ó kọ tíra tó kọ ní nǹkan tó bá kọ títọ̀ òun ṣe wá sí ọmọ òkè ìmọ̀ mi nínú ẹ wá gbé fún òun tó ní ìmọ̀ àwọn èèyàn lẹ́kùn mọ́ ní fẹ́rẹ́ kẹgbẹ́ máìkì lọ́wọ́ àbáyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ̀ ti fún kó wa wàláhì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wa máa kéwù kọ̀ máa wá àṣìṣe kọ̀ máa kán sí àmọ́ ní tẹ̀sùbá débi tó bá sọ̀rọ̀ fọlọ́n nísì làwọn aksama alọ́láhi la abara ṣẹwárí gbogbo tí mo wí èmi ò pé aṣírú àwọn ànábì Ọlọ́run àbáwọn sàábé àbáwọn tábì'ùn àbáwọn àhímà al-a'imma al-arba àbáwọn tó tún tẹ̀lé àwọn àyíhun èdèrí àwọn ṣe Abdulkadir ṣe Amada Tijani tàbá sírù wọn àmọ́ ní 19th èdè ṣe Adamu wáyé gbogbo àfáà tó wá ń gbà náà kò sí ẹni tọ́lọ̀ ń kó gbogbo nǹkan fún tó ju ṣe Adamu nìkan lọ Rahimahullah. gbogbo àfáà tó wá ń gbà náà ọgbọ́n Iyakumullah. títí dì sí alfadlu takọ́sama ulama walkullu bi Adama ke Alifadilu taqasamahu ulama. al-ilmu yóò wé lọ́dà fún ọ. Taqasamahu ulama. Walkullu bi Adama muqtamilun. ṣé ká Ádámù nìkan la fún tọ́ba yẹ pé ti mímọ̀ ni ọ̀sá àfa àtúntò wọn. Masha Allah. متقاسمه العلماء ولكل ما دام متكامل. Ọlọ́run bá wa ké sí ká Ádámù. Àmín. Lo àyà laqad karramna. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وعملناهم في البر والبحر ورزقناهم من Bàbá wa àgbà Al-Ilori. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Àyà yọ̀ọ̀kan yìí náà ni. بني
àwọn bàbá wa lè lórí ó yọ̀ǹda fún mi mo ti dúró ní jákùmá púpọ̀ ẹsẹ̀ wa ń ro mi aláfẹ́ yọ̀ǹda fún mi torí àná Muhammad wákàtí mẹ́ta mi dúró jákùmá ni ẹ̀rọ akramakumullah. Mọ̀lánà Sheikh Adam èyí tọ́lọ̀ ń ṣe fún wa àlùfáà wa àgbà Haruna Rashid èyí tọ́lọ̀ ń ṣe fún Sheikh Adam mọ̀lẹ́bí sí oore ńlá ni lọ́tí ń bọ̀ àkọ́sí mo ti gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n yìí ti yọ̀ǹda fún mi èmi máa dún jákèmálì ni wákàtí mẹ́ta ní tó ibi sí àsìkárù fáwọn jàmá àwọn tọ́lọ̀ ń fún Sheikh Adam tí ò fáwọn àfa àsàmánì wọn ọ̀pọ̀ tọ́ba yẹ pé ó ń dà mímọ̀ ni bàbá wa lè lórí à ń bọ̀ wá sọ́dọ̀ yín lásìkò Sheikh Adam ọ̀sá àfa tó ní mímọ̀ Sheikh Adam gbogbo àwọn àfa á sì sọwọ́ lẹ̀ fún wa pé oní mímọ̀ ni wọ́n lé wọn ọ̀pá ṣé Adamu là ń pè ní àléèbá gbọ́ àléèbá ni tá a lé bá nígbà tí Adamu kú tán àwọn àfáà tó wá lẹ́yìn Sheikh Adam wọ́n gbìyànjú kún tiẹ̀ bá orí pa wọn àbí kún lépa bá ojú bàtà wọn wàláhì wọn ò rí bi débẹ̀ dùn ní. ẹyọ kanu. ẹlẹ́ẹ̀kejì dáná pé mímọ́ ni wọn bá káwa kọtíra tí Adamu ló sílẹ̀kùn ká kọtíra lẹ̀ bàbá yìí sọ ọ̀kan nu tíra wọn wípé mo ti sílẹ̀kùn tíra kíkọ kalẹ̀ fún gbogbo ẹni ó bá fẹ́ kọ tíra kó máa bọ̀ wá marjawu ni bàbá ibi ọba ti lè wo kéwú ṣé Adamu ló fi ọwọ́ tíra hàn ọ́ gbọ́dọ̀ san gbèsè yìí náà. ọmọ bí wọ́n ti kọ tíra tẹ́lẹ̀ àwọn àfáàrí ọmọ bí wọ́n ti kọ tíra ṣé Adamu ló fọwọ́ tíra hàn wá bá a ti kọ́ wọ́n lè yí tí àlùfáà wa Ibrahim Suleiman èyí táyì náà ṣe èyí mú lẹ́tí mú ọ̀dọ̀ Sheikh Adamu lẹ́tí mú ṣé Adamu lọ fọwọ́ tíra kíkọ hàn wá Imam Kanda àbíjẹ́ Adamu kọ́ fọwọ́ hàn wá ni gbogbo ṣe tíra lásìkò ayé wọn àfáà kan tọkọ tíra márùn-ún sínú àwọn tí wọ́n áyásá Sheikh Adamu nínú àwọn mu'asirun lil allamati al-Ilori kọ̀sá àfáà tọkọ tíra bárùn ó lè yọ ọkọ̀ méjì mi ò rí ọgbọ́n ẹlòmíì kan ó gbé pamọ́ tọ́ba sì wà ẹjẹ́ alọ́jà ká lọ lè béèrè mọ́ wọ́n ti tẹ̀ lásìkò Sheikh Adam kọ̀sá àfáà àtọkọtíra àwọn nìkan là àfáà àkọtíra gbogbo wọn sì mọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni wá ń kọtíra lónìí ta ló sílẹ̀kùn kíkọtíra fún wa Mọ̀lánà Sheikh Adam ẹnì kan wá ti kọtíra kan kó tí ì dùn lẹ́nu kó tí ì dùn létí kó tí ì dùn nù làákàyè kó tí ì báyìí gba tànà ò ní ọ̀la mu tó Sheikh Adam dùn ní gbogbo ẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń kọtíra láti gbà Sheikh Adam ti kú ẹ̀mú tíra ẹ̀yọ̀ kan jáde tọ́nà tíra ẹ̀yọ̀ kan ti ṣe ẹ̀mú tíra mẹ́wàá jáde tọ́nà tíra ẹ̀yọ̀ kan ti ṣe Adamu pa kò sí gbogbo àwọn akọtíra náà sí wọn bá lọ tó bá bọ̀ wá wọn láwọn ń lépa Sheikh Adamu ní àwọn ìbá wa ó di méjì a ti sọ̀rọ̀ mímọ́ a sọ̀rọ̀ tíra ọwọ́ kú ọ̀rọ̀ kútúbà jimá eré ni bàbá ṣe yóò sì máa wá ní kọ̀dọ́yà al-mu'ashara al-kọ̀dọ́yà al-mu'ashara iná ní Sheikh Adamu máa sọ̀rọ̀ lélẹ́rí ìtì bá ń lọ current affair ìtì bá ń lọ lásìkò ni bàbá bí sọ̀rọ̀ eré ni wọ́n sì máa ka kútúbà lásìkò wọn ọ̀sá ìmáàmù Jamiu tó máa kútúbà ṣe wọ́n lè bá kútúbà Sheikh Adamu títí dòní kò sáà bá oní kútúbà jimá tí kútúbà rẹ̀ ọdún kan tó ti lépa bẹ́ẹ̀ yọ kan ti Sheikh Adamu. ó di mẹ́ta ń bọ̀ àbá yìí kẹ́mà pé ń sọ ni wàláyé kìí ṣe bẹ́yàn bá rí ní kó mú jáde fún wa ọba tí mú jáde fún wa bá wò síra wọn a ní àwọn ṣe òun náà try lásìkò Sheikh Adamu títí Sheikh Adamu ti kú tán bàbá ló lànà òun ló lò ní Sheikh Adamu ló lọ́la ó di ń bọ̀ wá bí síra ń bọ̀ wá ẹjẹ̀ nǹkan náà ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ẹlòmíín ma onímà ó sì ma tíra akọ ó sì ma kútúbà jimá ṣe amókùkọ́ mọ̀yàn kọ́ ní kéwú kọ̀sá àbá tó ma ọmọ kọ́ńkéwú bíi Sheikh Adamu inú àwọn tí wọ́n bá wọn lùgbà títí lónìí náà tó ma ọmọ kọ́ ní kéwú
ṣé Ádámù ó máa kọ́ àwọn ọmọ kéwú ó sì máa kọ́ sínú ọpọlọ ọmọ wọn ò sì ní gbàgbé láyé bàbá ló ní zanu kiri uka fàlà tàbíza bàbá wọn lè máa nù gbogbo tíra tí ṣé Ádámù kọ́ wọn léyìí tí bàbá gbà fún wọn nígbà wọn wọ kíláàsì wọn ń bẹ lé wọn dùn ní láti bí 40 ọdún àti márùn wọn gbàgbé dìṣe. Ṣé Ádámù máa yàn án kọ́ púpọ̀ torí gbogbo àwọn tí wọ́n fi ahọ́n wọn kọ́ àwọn ni wọ́n di àjẹta ń wò lónìí pa àfẹ́jọ wọn. Ẹ dákẹ́ má máa jẹ́ apá àfẹ́jọ ṣé Ádámù máa wò àṣìṣe ọ̀rọ̀ ni o. Wọ́n lè má ṣàdúrà ọlọ́mọṣà jẹ́ ní màbí ṣé Ádámù má ṣe bẹ́ẹ̀ má. Wá àwọn ọmọ kéwú wọn bí àwọn ṣéwù ṣùgbọ́n àbàwọn tó tún rí bẹ́ẹ̀ àwọn ni ẹ máa tọrọ pé ẹ fẹ́ jọ bẹ́ẹ̀ abáni ọlọ́mọṣà jẹ́ ní dàbí ṣé Ádámù ń bi mímà wíwá àdágbàtàdúrà rẹ̀ ọ̀gbà. Torí báàbù tí wọn àwọn títì àwọn tí wọ́n pọ̀ síla tí wọ́n pe mara wọn lọ́wọ́ àwọn ní ká máa fi tí wọ́n tọrọ níbi ká kọ́ máa ń kéwú ẹnìkan ọ̀sáájú wọn látàná lónìí náà wọn ọ̀sáájú wọn wọ́n wá kọ́ máa ń kéwú bẹ́ẹ̀ lómi wà lè kọ́ máa ń kéwú tí ó sì yí ọmọ ẹ wá gbé máìkì fún un pé kó sọ Yorùbá ó fi Yorùbá ṣe wáàsí bí bàbá bá wá ń ṣe wáàsí yóò wá dàbí ìgbà tó jẹ pé àbáwọn náà kọ́ làáfà àti ń fi lárúbáwá ṣe fútúbà ní òní bàbá ní tíra kan bẹ́ẹ̀ mi mọ̀ ṣe wọ́n pè ní Nasimu Saba pàtó ké bí tàwọn tàná èmi mọ wà láfi rẹ̀ pé kò sí tíra tí mo wà láfi láyé bàbá lò bí tàwọn tàná ẹgbẹ́ kẹsẹ̀ ti wá sí bàbá Lágége bàbá Sheikh Adamu tàná èyí tí wọ́n ṣe ń gbà tí wọ́n ń bẹ láyé gbogbo kẹ́ẹ̀tì wá tí wọ́n ẹ ṣáájọ ẹbí wé gbogbo àfáà tó kù tí ń ṣe wá sí lónìí wọ́n dànù àwọn tí ń bẹ pẹ̀lú wọn lánàá ṣe àmà pé a ní kò sẹ́nìkan tó jọ wọn báwọn ọ ẹsẹ̀ wa kú under tasawuf kò sí àfọ̀n súfì kan lójú ayé Sheikh Adamu inú àwọn súfì títà sọ́wọ́fù rẹ̀ lálàáfíà tó ti Sheikh Adamu. Masha Allah. Àwọn tí wọ́n bá wọn lùbà ní ń sọ ètò ṣe tìṣe yà pé kò sí nǹkan kan nínú àwọn tìṣe irọ́ ló kù àwọn díẹ̀ tó kù táwọn jọ tàwọn tàná àwọn làwọn tí ń bẹnu lé táwọn ifọ̀ ń bùn tàwọn orí mi àjẹta àjọ máa fọ́ mu gbàgbé yẹ́sẹ̀ wò irọ́ nìyí hùn àwọn súfì gidi ń bẹnu lé táwọn ń ṣe tìṣe gbogbo wọn sì sọ wọ́n lẹ̀ pé Sheikh Adamu ọ̀gá àwọn ni bí ó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn Tìjàníyà wọn sì kójọ àwọn Kàdíríyà wọn kójọ lójú ayé wọn wá lọ lè pàdé lọ́dọ̀ Sheikh Adamu Sheikh Adamu ló wá fún guideline tí wọ́n rìn tí wọ́n fi fínísì àwọn ìzálà nígbà tọ́rọ̀ dàrú bàbá Sheikh Adamu ni wọ́n lè kó bá bí ó bá manú lé kọ́ mọ̀ta wọ́n sì lè kọ́rọ̀ bá àmọ́rọ̀ àwọn Súfì ọ̀rọ̀ wọn àwọn ìgbà kan wọ́n tún dìgbà mẹ́nu rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ tẹ́rbíyà wọ́n ní Sheikh Adamu kọ́ àwọn máa ń kéwú wọn kọ́ wọn ní tẹ́rbíyà kò ní dùn mí ń gbà wọn ọmọ tí wọ́n ń pè ní tẹ́rbíyà tẹ́rbíyà ò yé wọn ni bí tẹ́rbíyà bá yé wọn tíra Sheikh Adamu wọ́n kọ́ máa ń kéwú ó sì kọ́ wọn ní mímà ó wá fi hàn wọn hadha halalun wa hadha haramun ó ti bá wọn ọ̀gá tẹ́rbíyà náà nù ni. هذا حلال وهذا حرام وهذه مستبيحات lẹ́yìn tó bá báyàwó mùrídí sùn lókùn àbí tó bá bọ́ ti gbé àwọn ẹgbẹ́ tẹ́rbíyà gidi gangan òun lọ fẹ́ ṣe òun ní Sheikh Adamu ká àwọn ọmọ kéwú wọ́n wá kọ́kọ́ dìríyà ń kéwú wọ́n fi mímọ̀ hàn wọ́n ní wọ́n bá fẹ́ ba tàṣọ́wù bàbá rẹ̀ jẹ́ ní tó fi yẹjú ẹ̀rí ẹ̀yin Tìjàníyà ní wọ́n bá ba Tìjàníyà jẹ́ fún yín èyí tẹ́ ìkojú wọn rèé wọ́n wá tọ́ wọn bàbá wa Sàláàtì bàbá àfà Ṣáṣìlì Ṣéhù Dáúdù àlùfáà ńlá bàbá wa Gàmáwí àtàwọn tó rí bẹ́ẹ̀ tó jẹ́ pé tàṣọ́wúfù làwọn tó bí wọ́n ń ṣe bàbá Sheikh Adamu wa kọ́ wọn kéwú wọ́n kọ́ yín kéwú ní fi sí ojú ọ̀nà bàbá yín rìn Sheikh Adamu ní Kàdíríyà ni mi wọ́n lọ lé Sàláàtì wọ́n ka wírìdì wọ́n kà á fúnra wọn tá a gbádùn ẹ̀ ọ̀rọ̀ àwọn tàṣọ́wúfù fún Sheikh Adamu àti mùdírù wá dà gẹ́gẹ́ bíi pé ẹni ó fi ẹ̀gúsí jiyàn èpo ẹ̀gúsí wá di tí ọ̀fẹ́ jírí ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè bàbá wọn lè márùn ọ wá digi kígi ìbáni tó bá gbani lójú ogun òun là wá rí fún àyíbẹ̀kọ́ nílé ra wọn ò lè fọ ya ṣeré tọrọ ya lọ́gbà wọn lẹ̀ jọ wọn ní sòrò gbọ́ nílé ra wọn ò gbọ́dọ̀ fi tọ́ ya ṣeré òun lọ́gbà wọn lẹ̀ Sheikh Adamu lọ́gbà wọn tà sọ́wọ́ fúrúlẹ̀ lánàá lọ́dọ̀ àwọn ìsálà Mudirul Markaz lọ́gbà wọn tà sọ́wọ́ fúrúlẹ̀ lónìí lọ́dọ̀ àwọn sàlàfíà níjọ mùdírù dìde wọ́n bẹ̀rẹ̀ sí kankan tán àwọn sàlàfíà kìí jẹ́ pé nǹkan kan ni wọ́n jọ sí fúnra wọn tàṣọ́wùfù náà ni wọ́n fẹ́ wò láwọn mùdírù dìde bẹ́ẹ̀ ni wó sí àwọn bàbá wa ìjọ náà ó ń súnfì wò lárí
kò sẹ́ni kankan tá a rí mùdírù nìkan ló fèrè sẹ̀ nígbà mùdírù wa jà ogun náà wọ́n fèrè sí ogun náà tó ogun náà lọlẹ̀ ìjẹ́ ká wá padà sọ́dọ̀ ara wa ibi táwa náà kù sí ẹja bára wa wí àwa fẹ́ gbọ́ bá wí òun ló ń fa tó fa pé kò sí tẹ́rìbíyà nínú markaz inú àwọn tó wá máa ń pa tí wọ́n ní tẹ́rìbíyà látọ̀dọ̀ Sheikh Adam inú ẹ̀ làlùfáà wa tó ṣe tíra yìí òun súfì làfà súfì làwọn tó bí wọn súfì làwọn náà bàbá wọn lè máa rún súfì làwọn náà gbogbo wa mùtàsọ́wì fún ni wá alimájòkó ká máa fa tẹ̀sùbá ká máa ṣe ká jòkó rẹ̀ alimájòkó kàdíríyà alimájòkó tìjáníyà anọ́ra sídì tí yóò tiẹ̀ nídìí ká máa gbé súfì lẹ́yìn èmi tàsọ́wù fún òun èsùn yín ó náà wọ́n ebi yín bàbá sí Ádámù sì dé ẹdọ́dọ̀ wọn bá tàsọ́wù fún jẹmọ́ yín lọ́wọ́ mùdírù náà bá jẹmọ́ wa lọ́wọ́ wọn bá wa tún ṣe sí ni ọlọ́run wọlé agbẹ́nìkan tó ṣe ká Ádámù lánàá wọn ò tó wọn lónìí wọ́n wọlé agbẹ́nìkan ò tí tó bàbá alágége tó ní Alfa wa Ibrahim Suleiman ọlọ́run wọn níbi yìí sòpin yìí tẹ́sí sẹ́ẹ̀rí tíra yìí inú àwọn tí Alfa wa Suleiman pè uslubul qasr fi balagatul Qur'an surata al-Baqara wa Ali Imran ṣé báwọn ní kí n ṣe ni tọ́ mufti ti ó ti kọ́ mi bí ti yàn Alfa wa àgbà Alfa wa Ibrahim Suleiman ẹ lè fọkàn balẹ̀ ẹ débi tẹ̀ lọ èyí tọ́lọ̀ ń ṣe fún yìí wàláyé oúnjẹ owó lọ ẹ dìgbẹ́ wọn ká gbogbo tọ́lọ̀ ń ṣe fún ṣe Adama tí ọ̀sá àfa kan tó tún wọn àmọ́ ará àfa tó tún wọn tí wọ́n sì jù wọn lọ níbi owó àwọn àfa kan lówó ju ṣe Adamu dáadáa wọn pọ̀ pé àwọn ń bẹ láyé àmọ́ gbogbo ń ta kálẹ̀ yìí kò sẹ́ni orí mú ẹ̀yin náà wà lówó ẹgbẹ́sẹ̀ lórí mẹlẹ́wàlì Sheikh Adam orí pàtí yìí náà ní parẹ́ ntí oníjó orí pàtí yìí parẹ́ lẹ́tí bẹ̀rẹ̀ ṣe yìí tíra yìí kọjá ntí èèyàn lè dà kọ́ńbì kan gbọ́ tí dókítà sọ pé òun lè fi ṣe mástà yìí ẹ̀rí nǹkan ó kò pẹ̀ lè dà kọ́nú sẹ́ ẹnìkan àbí kẹ́ yọ ìkú ẹnìkan kó mbẹ́ bàbá wa àdúrà gbà ẹ dákun bàbá wọn lè má nù fẹ́ rí yín ta àti gbogbo àwọn àgbàlagbà Sayyidina Ali Imamu Ali ó ní kafa bil ilmi sharafan Sheikh Haruna Rashid Imamu Ali ló sọ bẹ́ẹ̀ ó ní kafa bil ilmi sharafan ó ló tó kí màá ó ṣe fáàrí Alfa wa àdúrà gbà ń bọ̀ wá má kọ́ tiẹ̀ má n so mo níbi tí ń ta fa lọ ayé gbọ́dọ̀ rí ń ta fẹ́ ṣe nígbà tá a sáwó kafa bil ilmi sharafan abawa duagba Darul Ulum lẹ ti ké alibarika baba yín ràn yín alibarika ṣe Adamu ràn yín ẹ wá fẹ́ràn ṣe Adamu dẹkùn kodo à ń rí lára gbogbo bí wọn marika sì bá ti pè yín gbogbo àfa ni wọn bá wọn èso lówó fa gbogbo ntọ́ bá wà kú lọ́wọ́ wọn wọn sì kó kalẹ̀ fún Sheikh Adam wọn máa ṣe bẹ́ẹ̀ fáwọn náà òde mi ta pàdé wọn sì kó wọn ṣe bẹ́ẹ̀ lápò wọn sì kó fún wa wọn wá gbùn Sheikh wọn làwọn náà wọn ṣe ara kan ní gbùn Sheikh Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín. Àmín. Alfa wa Ibrahim Suleiman wọn ní baba alubarika ni wọn ìka èmi náà mà wọn ní Friday náà làwọn lè bá wọn àti àlífà wa Ọlọ́run ní jẹ́ ń bá padà sí ibú. Àmín. ẹ rí ìmọ̀ báyìí ìmọ̀ máa ṣe fáàrí ni ìmọ̀ Tí mo sọ ní ń dáadé. ṣe fáàrí etí sọ̀yàn dà. Tí dáadáa. wọn ní Mamu Ali èyí ṣe tí màá ń ṣe fáàrí wọn ní ayé dẹ̀ẹ́hì man la yuhsinu ẹni tí ó ní mà yóò sì máa fi máa ṣe fáàrí ẹ bá láyé màkàn lé ní mídíà yóò sì fẹ́ kéwú yóò máa kéka kúkè. ẹni ká máa qala Rasulillah sallallahu alayhi wa sallam abarrul birra an yasilu rajula wuddu abi ẹgbẹ́ bá nàbì ti sọ yóò sì máa ṣe fáàrí yóò tún máa pọ́n yẹnu sí aláìmọ̀kan sí ni. ọwani wàyẹ furahu bihi idha nusiba ilayhi ẹni tí ọmọ kí o tó bá ní àwọn onímọ̀ nù inú orí sì máa dùn wakafa bil jahali dọ́àtàn ó tó káyé mà kàn para rẹ̀ kó bínú parẹ́ ẹ gbọ́ an yatabarra minhu man huwa fihi aláìmọ̀kan kún abá ìmọ̀kan ròyìn rẹ̀ yọ máa wá bínú ó tó káyé mà kàn ó lè kú ìmọ̀ ní bẹ lára tí Ọlọ́run wá fà á sì kí kunkun yín Alhamdulillah. tíra tí àlùfáà wá ṣe rèé wọn lẹ́sẹ̀sẹ̀ máa ṣe dáadáa fáwọn kílẹ̀ fún wa fún tíra yìí kílẹ̀ fẹ́ fi gbà á mélòó lá fún wa
káfí méjì tọ̀ wọ́n ní méjì làwọn kò fún yín. Bàbá wọn lè márùn Allahu Akbar bàbá wọn lè márùn léèyàn dáadáa ni wọn làwọn náà gbọ́dọ̀ dúró lásìkò tí a pè yín sí. Ẹ bá ń sọ fún fijakmel wọn ní bàbá wọn ní kẹ́ ìjòkó wọn ní wà láyà ayọ̀ ọ̀dà yín tọ̀ nígbà wọn ti wáyọ̀ ọ̀dà yín wọn ó ṣe ń tọ́ dáa fún wa ẹ sọ sí létí ni kí mi máa jọrọ wá sí ọlọ́run jàre ẹgbẹ́. Bàbá Ṣéèkù Ismail wàláì tàláì súnmọ́ mi láì lẹ́sí ilá huwa ọ̀rọ̀kùn káàbà bàrá aṣọ òfin lé ibẹ̀ èdè kí ẹ̀ mọ́ kójọ Sunday. Ok. Èèyàn gidi ni wọ́n. Ní bàbá yìí. Gidi. Dáadáa wọn dọ́dọ̀ rẹ nù. Ọ̀dọ̀ tí yín gbọ́. Ọ̀dọ̀ mi náà. Gbogbo ara lọ dọ́dọ̀ wa. Alẹ́ èèyàn nu ni, wọ́n bá lé èèyàn dà èèyàn nu. Èèyàn gángan. Nǹkan ti lọ bí wọ́n ti ń bá ti jákèmọ́lì sọ̀rọ̀ rẹ̀ bá. Àwọn àbá tí wọ́n tẹ owó ní wákàtí kan tó tẹ̀ ibi yìí máa pọ̀ tá a fẹ́ tẹ̀. Kọ́sìm ń bọ̀ bá. Àbẹ́rẹ́ ohun tó àwọn dàrú ni. Who be that? Ọ̀fẹ́ dáa fún ni. Ta ló tọ̀ ọ́? Ọ̀ya wèrè ni. Ta ni? Ẹni ó ní bóun ti bàbá lágége tò ní. La ilaha illallah. Ọ̀fẹ́ dáa fún ni. Ẹ ń bọ̀ wá àfà kí làwa ń jẹ lónìí nìsín mùdírù là ń jẹ báyìí. Wèrè lẹni tí ń wípé à ń fi mùdírù jẹun eré ìrìn ọ̀dà. Bàbá rẹ̀ ò bímọ rí ní ojú wọn fún bàbá rẹ̀ jẹun. Bàbá ṣé Ádámù bímọ rí kalẹ̀ tó ṣe fi jẹun. Wọ́n tẹ̀ sí gọ́gù oní mùdírù markas. Yóò gbé wa. Mélòó àfà lọ́wọ́ àánú gọ́gù bẹ́ẹ̀. Sheikh Ismail àdúrà gbà. Kí ni wọ́n wí àfà mi? Ọmọ àbálágé gé. Wọ́n pa àwọn sí mọ́lúdì yà yìí. Ọlọ́run ò ní káwọn orí bí wá. Ń bọ̀ wá. Wọ́n lọ́lọ́run ayé máa rọ fún ọ. Ìwọ kí n rọ fún àfà wa àdúrà gbà ni. Bí máa ṣe bẹ́ẹ̀ tá àfà máa rọ fún ọmọ kí wọ́n gbà mí. Èyí wọn ò túmọ̀ pé o ṣe gbéraga. O ṣe gbéraga. Ọba ayọ̀mọ̀ kí wọ́n tó dáa, ọ wà dáa kọ́ lẹ́ẹ̀kan náà. Ń bọ̀ àbá Mudirul Markaz. Balagége. Àfijù ewu ẹgbẹ̀sì tí ń wu ẹlẹ́kọ̀ọ́ tí di. À ń lé lẹ́yìn òun wá ń lé ara wájú. Abiyama tí ó tọ́. Abiyama gidi. Ẹni tó rí ní tí ó fọmọ rẹ̀ ó sì fọmọ ọlọ́mọ. Ẹ wá láwọn akéwù mi. Ẹ wá nígbà náà wàhálà àwọn akọ àwọn ẹsẹ̀ àlùnáká àwọn adéwọ̀lú àwọn gbá àwọn àbá alábòsú. Ẹ wá ní wàhálà àwọn akọ wàhálà àwọn ọ̀gbọ́rọ̀ má pọ̀. Àwọn náà máa ń tọ́lọ̀ ti ṣe fún wọn. Bàbá tí ò búlọ́ọ̀kù ọmọ ọlọ́mọ ọgbọ́n ọmọ rẹ̀ síwájú. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ti ta ọmọ tí wọ́n sì ń bẹ ọjọ́ òjò lẹ́yìn wọn. Anijá àwọn ọmọ ọlọ́mọ lọ dára lójú bàbá tèmi lánàá lèmi náà fi rárá dá. Bàbá náà wá gbẹ́sẹ̀ lérí ẹ̀. Lọ sí ó tí ọmọ rẹ̀ ta ọmọ àwọn ni wọ́n ti bá yé ẹ̀jẹ̀ tí ọjọ́ nǹkan kan mọ́. Kí ni wọ́n wí? Wọ́n ní fún lé kéwú yà yìí. Wọ́n ní a sum of kí ni èèbó máa fẹ́ yọ mí lẹ́yìn o. A sum of 100,000 naira. Wọ́n ní fún ilé kéwú níyà yìí. Ilé kéwú lónìí o. Àbá ilé kéwú lónìí 100,000. Now, fún lọ́ǹtì tíra 250,000 naira. Náà, àwọn ṣẹ́kù wa, aláàjì wa, wọ́n sì bá ń wí kọ́dà, bá ń ṣe kọ́dà, ṣe kọ́dà. Alkutubu, alkutubu, alikutubu, algausu, bẹ́ẹ̀, gbogbo ẹni okó lé wọn lérí. Ẹ ń bà fà, wọ́n ń pèrè láwọn ọkọ̀ tí ò jẹ́. Wọ́n tọ́lọ́ wọn gbà fún. Sheikh Ismail àbẹ́gbẹ́ wòlíì ni. Kí ló fẹ́? Wòlíì ni. O ti há wòlíì fún wa. Fún ilé kéwú wa. Ṣé kìí ṣe wìláyà rẹ lọ há? Èmi kọ́. Mo ń sọ àbá. Wọ́n ní a sum of 100,000. 100,000 naira. Fún náà lọ ní àyè. Fún tíátà lodge. 200. A sum of 200. 200. And then. 50,000 naira only. La budda fuka wa la burra man yajifuka ya Qasim. Barakallahu fika. Barakallahu fika. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Bó ti dé Kánò next year. Ìsanwó. Ìgbòlúdí àbí. Ibi wa wo lọ́fẹ̀. Wọ́n sá jù ọ sí Kánò. Owó àdúrà tèmi nígbà yìí tó wí. Mo fi tẹ́lẹ̀ sí. Táàsì nígbà táàsì wà. Ìgbà owó lérí ti ilé kéwú 10,000. Lérí ti tíra nígbà 20,000. Ó ti rí nù. Bí wọ́n ti bó ti àwa yọ̀ sí àfa àdúrà gbà lọ́rùn. Kí àfa tó bá lówó kéèyàn yọ̀ sí. Ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Ṣé kí n lọ bí tọ̀hún? Kí n lọ bí tòkè? Àyíbẹ̀kọ́ tọ̀ bá ń kó fún wa. Ó jẹ́ 30. Torí bá ti dóhùn gbogbo owó tó bá gbà wá náà lápin. Mọ́fí kò sí káàsì fọ́hùn. Ọwọ́ àbí Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ fún ṣe kàdúrà gbà. Ṣé Ahmad ẹ máa bá ń kí wọn dáadáa kí wọ́n ti ṣe nu. Èwo ló mú fún jí? Owó lè kéwúrè ń bọ̀.
bàbá wọn lè márùn ẹ̀yin lè bá kó fún wa owó lè kéwu náhádọ̀ 100,000 wọ̀nyí. ok èló nù èló ló pé ń fún ọ sí ń ṣe bí wàá tó ń mú owó kà má wọn náà ni o kú sápò wọn ní bàbá wọn lè márùn pírẹsẹ̀ntì ẹ̀ fún bàbá wa amẹ́rìdà alájọ lè márùn àkáǹtì wọn ní kí 10,000 máa wọ̀ bẹ̀ lọ fún wọn lákáǹtì. sọ owó lè kéwu rèé ó ti dọ́dọ̀ àmì tí ilé kéwu náhádọ̀ ìlànà ni Sheikh Suleiman ẹ̀fún alákàntì èwo ló tó kò bọ́sìm ṣé bàbá wa 250 owó ti bóò ni ó ṣe débẹ̀ ọ̀yá lè bá wọn yá kí n sọ̀rọ̀ kọ́mọ̀ sí bẹ́ẹ̀ òun yé sáfà ọdíò kìíní kan ọdíò mọ́ni ẹlẹ́ẹ̀kejì bàbá wọn lè márùn-ún kẹ́ gbọ́ wa dáadáa kẹ́sì tó bá wa jíṣẹ́ fún bàbá Alágége wípé ọmọ wọn ń ṣe tí wọ́n ti sin o ọmọ wọn ò kú lẹ́gbẹ̀ẹ́ wọn o àlùfáà wa àgbà oníwàásí àgbà ọmọ ẹni ọlọ́run ọ̀rẹ́ mi ọmọ bàbá Alágége Sheikh Ahmad Al-Mukhtar Muhammadu Rasulullah Global Family njọta mara wa ọjọ́ òun ní bí àmì yìí wàláì wáàsí náà lápàdé bá èmi ó ṣe wáàsí Sheikh Ahmad Mukhtar ó ṣe wáàsí wọ́n á kọ́ pé Sheikh Ahmad Mukhtar wọ́n á gba máìkì ọwọ́ ní kẹ́yẹ́ sùn ní tá a bá sọ̀rọ̀ lónìí káyọ̀ tó pa àmọ̀rọ̀ sọ wọ́n ní gbà tó ń rí bàbá wa táyé ṣe yìí wọ́n ní mo dírù lọ́wọ́ àǹkálẹ̀ wọ́n ní gbogbo àsìkò mi tí lò òun fún bàbá táyé ṣe kó lò pọ̀ àwa ṣe dáadáa bí a ti mara wa nù látọdún náà wádùn ní ọlọ́run ní a tẹ́ lọ́wọ́ ara wa nítorí yẹn sì fi tẹ́ lọ́wọ́ ara ẹni òun ni kọ́ ọmọ èèyàn bá ṣe kó sì mọ̀ èèyàn bá lò ọwọ́ jẹ́ ọmọ bàbá Alágége nínú àti níta kọ́dà ẹ̀ máa ń fura ìjọ tí bàbá Alágége bá la gbàwẹ̀ bí gbogbo èèyàn bá takò wọn Ahmad Mukhtar sọ fún àwọn jàmá aníjọ bàbá Alágége níjọ ọdún tèmi náà bàbá wọn lè máa rọ ní barakallahu fi Sheikh Ahmad Mukhtar wá gbọ́ ohun bàbá Alágége níyà yìí inú ọmọ bàbá Alágége Sheikh Ibrahim Suleiman wọ́n wá dọ́dọ̀ wọn láti jíṣẹ́ ọmọ bàbá Alágége fún wọn nísìnyí mo wá pe Sheikh Ahmad Mukhtar onípọ̀ ráyè òde ìkan ni wọ́n wà láti jọ sọ̀rọ̀ bí wọ́n ti ṣe fún àfáà wa Al-Misri náà nù eré àkútọ́nu Sheikh Ahmad Mukhtar wà jọ náà bẹ̀rẹ̀ láti hàn náà sí owó lónìí náà wọ́n tó wà lóde wọ́n wá pe Ìmáàmù Kun Fáyẹ̀kún Ìmáàmù Kun Fáyẹ̀kún èmi ń pe Ìmáàmù Kun Fáyẹ̀kún Mufti Jakmal ń sẹ́ndì mẹ́sẹ̀jì sí WhatsApp àwọn méjì sì pèlè ẹ̀kan náà àwọn ń sọ̀rọ̀ Ìmáàmù Kun Fáyẹ̀kún òun náà ni bàbá náà gbé náà sọ̀rọ̀ òun ó wá gbé fóònù fún mi wà ń ná hádọ̀ báyìí a sì lọ́n ti tíra láìpẹ́ yìí kí ni kí n hà náà sí ó ní kí àfa àwọn ọmọ bínú torí Ọlọ́run pé ọ̀nà pọ̀ nípa èèyàn sì pọ̀ púpọ̀ àmọ́ ló kọ bàbá Alágége wọ́n ní àwọn ọ̀rà tíra náà ní 500,000 iná wọn láwọn ọ̀rà tíra náà dẹ́sì mọ̀ pé Sheikh Ahmad Mukhtar tí àfa wa Al-Mahami Al-Misri ìrọ̀pọ̀ tó wákàtí mẹ́ta tó fi débẹ̀. ó lè ti wọlé bá ti ń sọ yìí. ó lè ti wọlé bá ti ń sọ yìí gan. bí ọba yìí ti wọlé ń gba wọn bá fi darí wá sí yóò débẹ̀ ọ̀sọ̀rọ̀ kọ́mọ̀ sí bẹ́ẹ̀ ọmọ bàbá Alágége ni. 500,000 naira. bàbá àdúrà gbà owó yìí ti wọlé 250 Ọlọ́run ní àwọn náà ti ná tó lé 500 yíyá yìí nísìnyí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín gbogbo orí iná tọ́lọ́run fi sí nkí bàbá Alágége yìí ọmọ dáa púpọ̀ kò ní jẹ́ àlè jẹjẹkújẹ àní máa lè tọrọ oúnjẹ lọ́wọ́ ọmọ olóma. bàbá wa wọ́n lè márùn-ún wọ́n ní ká sọ fún Muhammadu Rasulullah bí àwọn àfáà kan náà wà níkàlẹ̀ ọ̀dà bàbá wọn lè márùn-ún ẹja ṣe báyìí Sheikh Ahmad Mukhtar fún bàbá wa oníwàásí bàbá wa Sheikh Juma Adam Abdullah Al-Ilori pẹ̀lú òkú Ọlọ́run Sheikh Ahmad Mukhtar yóò fún wọn ní 50,000 bàbá wọn lè márùn-ún pẹ̀lú òkú Ọlọ́run yóò fún yín 30 insha Allah bàbá wa tó ṣe arúgbó kìtà pẹ̀lú òkú Ọlọ́run yóò fún yín 20 ọjọ́ ìlú bá wọn 100,000 naira ètò owó fi wá dùn gbà ṣé àdúrà rẹ̀ sí i ń bọ̀ wá ètò owó fi dùn gbà máa ń fà lùtì ẹ̀yìn òní gbowó kan lónìí
àjọ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni níjọ gbowó ni a sì jọ ń fíìsà ni níjọ wọn àná ayé ìgbà tọ̀dọ̀ Muhammadu tọ̀dọ̀ Musa mọ̀ gbà ẹgbà tibẹ̀ wọ́n fún yín bẹ́ẹ̀ ni wọ́n fà lóòtí wọ́n fà lóòtí tí ń jẹun òkè tó o bá ń gbọ́ jómi jòkè wọ́n fà lóòtí ní jẹ́rẹ̀ bàbá wa dúrà gbà wọ́n ti gbọ́ wọ̀nyí náà nù wọ́n sọ nǹkan sí yín lápò etí ò jẹ́ ń béèrè owó tí ò jẹ́ ń ka tèmi kún lọ́dọ̀ Muhammadu Rasulullah òun ni pé ẹni tí wọ́n ránṣẹ́ pé ó gbowó fáwọn tó wá sáré fìtì ẹ̀ kún bí ìgbà tó máa ọjọ́ babalágége nù èmi ò ní béèrè nǹkankan àmọ́ gbogbo èyí tí mo kà yí pẹ̀lú ògùn Ọlọ́run yọ tẹ oníkálukú lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan Ọlọ́run dọdọ ilé ìgbẹ́ yìí ayọ débẹ̀ nù tíra Muhammadu Rasul tàbá àdúrà gbàdà tíra wọn dà lọkùn wọn tíra tí Ìmáàmù Kanda Ìmáàmù Kanda àjọ hara ọlẹ mọ ẹ sá máa bọ ṣe ẹ fẹjọ wá ni ẹ bọ sí àyè ni àní ẹjọ Mudiru Haruna Rashid ẹ má bọ̀ àwọn onígbèlè bẹ láìláì ojú yìí ṣe ń tíyàn. àwọn Mudiru méjì Mudiru gbogbo wa bàbá wa Sàláàtì ló sọ bẹ́ẹ̀ ṣé wàá kọ ló sọ bẹ́ẹ̀ ó ní gbogbo wa Mudiru ni wá babalágége nìkan ni Mudiru abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ṣé wàá kọ ló sọ bẹ́ẹ̀ ó ní Mudiru gbogbo wa tàbí lábẹ́ Mudiru al-Markaz. Sheikh Ismail adúlágbára láyà yóò ní dànù. Àmín èsì ọ́ a ti kú òun bẹ́ẹ̀ kí ló tó yẹ èyí tó padà síbẹ̀. láti ilẹ̀ gbalẹ̀ ẹ̀kẹ́ kò yí sí i. kò ní bàjẹ́ mo sì mọ̀ pé bo yín torí. iṣẹ́ mi ló ń ṣe àbí tara rẹ. tara mi ni wàhálà bẹ́ẹ̀ náà ṣe torí tiwa lẹ́nu. nǹkan kan ò ní sí ọ. Ìmáàmù Kanda ẹ̀dùn Ìmáàmù Kanda èmi ọjà o àjà ń bì a pè Mudiru Kọ́sìm Ìmáàmù Kanda ọjà o ẹ̀yin tó jẹ́ pé ń bọ̀ wá ó di 17 hours òun lẹ lò lórí òkè 17 hours. olójú àfa àmọ́ lọ́yún tó dé China rí. 17 hours lórí òkè gbogbo wa la mú tẹ̀sùn bá a la sí ya Allah ọmọ ìyá wa mọ́sàbá wa sọ̀rọ̀ sọ̀bọ̀ wa má já wọn China ọgbà gbọ́dọ̀ ẹ̀yin gánjọ China Ọlọ́run ti wá sọ yìí dé kí lẹ́ fún wa fún tíra yìí Ìmáàmù Kanda èló fún yín ẹ̀dàpẹ̀ka la ilaha tọ̀ mufti la ilaha mọ́mọ́ lùsí ẹ̀dàkẹ́ kí wọn dáadáa. Bàbá wa lórí ń bọ̀ wáyìí bàbá ti jùmọ̀ ìkílẹ̀ bàbá ní ọ̀sẹ̀ wa àsìkò wa. Ìmáàmù Kanda ọ̀ya iṣẹ́ ọmọ ìyá wa là ń ṣe kílẹ̀ fún wa. Mudiru Haruna Rashid ẹ̀ máa bọ̀ wá. Ẹ máa bọ̀ wá. Ojú Mudiru tíyàn. Ṣé Haruna Rashid yìí? Àwọn kan bẹ tọ́jẹ́ pé mo yóò bá sábà sọ̀rọ̀ yóò tó má bàa sọ̀rọ̀ àbí kí n múra kó má kó kànga. Haruna Rashid kì í sábà sọ̀rọ̀. Àmọ́ njọ́ tí ó bá yíya èèyàn. Ó ń tọ̀ wọ́n bínú yóò wọnú yàrá rẹ̀ ó lè wo sílífàánù kọ́ lọ́wọ́ kùn mọ́ ó sì kó kùtù. Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín. Babalágége kọlà sẹ́mi wọn. Àwọn náà wá kọlà sẹ́mi babalágége. Inú àwọn ọmọ kéwù babalágége tá a gbọ́dọ̀ a lè kẹ́fí síra wa. Tá a sì jọ lè sọ̀rọ̀ àṣírí láàrin ara wa nípa babalágége tí ò ní lùtà. Láì sí gbòmí ara wa. Kí ló pé? Láì sí gbòmí ara wa. Àìháàtà. Àgbọ̀rọ̀ sí. Àgbọ̀rọ̀ yóò kó wa lórí ọbẹ̀. Ìgbà kò ní sí ọ. Babalágége ó sì ń tọ́gbẹ́ sáwùjà ara wa. Ẹjọ́ pàdé ni. Wọ́n fi yín wulẹ̀. Kọ́sìm. Mudiru Haruna Rashid. Àbá àti sọ̀rọ̀ kẹlẹ́ yìí nìsín. Wọ́n ní àtàwọn àtẹ̀yìn 30,000 naira. Ẹ̀gbọ́n ṣe é farama ara lítà. Markaz Nahdo 20,000. Allahu Akbar. Wọ́n ní Markaz Nahdo 20,000 naira. Ọ̀dọ̀ àwọn 60,000 àwọn méjèèjì. Ọjẹ́ ẹgbà. Èrè ti wà ní wọn. Ẹ̀dùn náà 60 méjì. No 60 20 ọjẹ́ 80. Ẹbí. Allahu Akbar. Ti Nahdo rè ẹgbà. Sheikh wa fọ́gọ̀ Al-Khalifatul Kufuru. Wọ́n ní 30,000 lọ́dọ̀ tàwọn náà. Ó jẹ́ 90,000 naira.
wá Eh? ẹlá yọ̀ǹda fún khalifa Tọ́. kan pàdé kó fi pé míà. Allahu akbar. Allahu akbar. Wọ́n láwọn panu pọ̀ pé àwọn yọ̀ǹda fún Khalifa kọ́ paádé kó pé míà. Khalifa ṣe ní pẹ̀lú òkú ọlọ́run. Ọlọ́run ò ní fi yílẹ̀ ńgbà kan. Khalifa bọ́ọ̀gọ̀. Khalifa ti ń lo owó ọpẹ́ fa. Èyí máa ń sọ Khalifa tó ní 100,000 lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. 30 ti a dọ̀rọ̀ sí ìdìní. Ti yàn wọnú kínní. Ta ni ó gbà á? Sẹ́wọ̀n Suleiman. Ẹ má jojú yín ó dí o. Nígbà náà pé ẹ má bí ẹ kó sí o. Kí ló kọ àfa wa? Àbábàtà ìrìn akárí nù ìmàgbó ẹ̀dá kan ọ̀dẹ̀ 25 ní ó di 30 òun rí a ṣe 60 síbẹ̀ mu 20 tí lé kéwú òun ti wà ń bẹ̀ gbogbo ẹ̀ ní sojú bàbá wa lè lórí. àwọn àbá wọn náwó yìí. Ta ló tó kù? Ta ló tó kù báyìí? Ìmáàmù kí ló kù? Wọ́n lọ́wọ́ fà lùbáríkà sí ló kù ni. Ama lọ bí wáàsí.